Ibẹ̀ òní fún ọjọ́ 14 oṣù karùn-ún, igbákejì ààrẹ Shettima, ẹni tó ṣojú ẹ̀ níbi ìpàdé pàtàkì kan nípínlẹ̀ Kano, ṣe ìfilọ́lẹ̀ ọkọ̀ tó ń lo gáàsì CNG àti ọkọ̀ alùpùpù ọkọ̀ kẹ̀kẹ́ tí ń lo náà electric. Nǹkan bíi 2,202 ní iye àwọn ọkọ̀ ọ̀hún lápapọ̀. Eléyìí ń bẹ lára gbìyànjú ìjọba láti mú àdínkù bá iye táwọn èèyàn ń wọkọ̀ nígboro. Ṣé yóò wọlé, ṣé yóò ṣiṣẹ́ bí wọ́n ti gbà lérò? Ìyẹn dọ̀rọ̀ ọjọ́ míì. Ilé-iṣẹ́ apínnáká tó ń gbé iná láti òpó kan sí òpó míì fún ọ̀nà jíjìn ni wọ́n ní láàrin ọdún mẹ́ta, láàrin ọdún 2022 sọdún 2025, nǹkan bíi ìbàjẹ́ sí àwọn irinṣẹ́ wọn bíi 4,204 ló wáyé láàrin ọdún mẹ́ta. Lákòótán, orílẹ̀-èdè China àti Amẹ́ríkà ó jọ ń pé àdéhùn tí wọ́n jọ ń ṣe papọ̀ lásìkò yìí, Trump àti Xi, gbogbo èròǹgbà wọn ni láti rí i pé wọ́n ṣí odò Hormuz níbi tí ọ̀pọ̀lọpọ̀ ọkọ̀ tó gbé epo ńláńlá káàkiri àgbáyé tí wọ́n máa ń gbà, kí nǹkan ó lè dẹrùn lórí ọ̀rọ̀ tí owó epo tó wọ́n gógó káàkiri gbogbo àgbáńláyé. Ibẹ̀ òní fún talẹ́ yóò jù bẹ́ẹ̀ lọ. Ó tún di lọ́la.